Agbala Gabriel ó bẹ̀ Muyideen ó apologize. Agbala Gabriel ó apologize ó bẹ̀ Muyideen. Kí n tó sọ kúlẹ̀kúlẹ̀, kí n tó sọ̀rọ̀ púpọ̀ lórí ibẹ̀ yẹn, ẹ jẹ́ yára pe àkíyèsí ẹ̀yin ènìyàn wọ̀nyí. Ẹ jẹ́ yára pe àkíyèsí yín kẹ́ súnmọ́ bí kẹ́ wá gbọ́ ohun tí mo fẹ́ sọ fún yín. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ mọ̀ bí fídíò ṣe máa dé ọ̀dọ̀ àwọn tí mo fẹ́ dárúkọ yìí, ẹ bá mi share fídíò yìí kó dé ọ̀dọ̀ wọn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé àyíká Agbala Gabriel tí Agbala Gabriel ti ṣe lóore, ẹ̀yin tí mo mọ̀ ìwọ̀nba, ẹ̀yin tí mo mọ̀ tí mo máa dárúkọ yìí, even gbogbo ẹ̀yin tẹ́ ń gbé àyíká Agbala Gabriel tẹ́ rí àrísà Muyideen dáadáa, tẹ́ mọ̀ ohun tó lọ láàrin Agbala Gabriel àti Muyideen, gbogbo yín pátá ní fídíò yìí, ohun tí mò ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí, gbogbo yín pátá ló kàn. Ṣùgbọ́n àwọn pàtàkì jùlọ máa dárúkọ àwọn kọ̀ọ̀kan tó jẹ́ pé mo mọ̀ pé àwọn náà tí wọ́n bá jáde, tí wọ́n bá sọ̀rọ̀, àwọn ènìyàn atẹ́tí sí wọn wá gbọ́ wọn, torí pé wọ́n jẹ́ ẹni mímọ̀, wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká. Irú bàbá Súlè bèbè, bàbá tẹ́ bá ń gbọ́ mi, mò ń bọ̀ mo ṣe máa sọ lẹ́kùnrẹ́rẹ́ lórí ìdí tí mo ṣe ń pè yín. Bàbá Súlè bèbè, evangelist Gbánúsọ ní ìyá kíkòótù, tẹ́ bá ń gbọ́ mi, ìyá àbèjọ ọmọ aráyé lé, tẹ́ bá ń gbọ́ mi, tàbí tẹ́ bá mọ̀ bí ẹ ṣe lè jẹ́ kí fídíò yìí kó dé ọ̀dọ̀ wọn, Mr. and Mrs. Adédoyin, tẹ́ bá ń gbọ́ mi, ẹ̀yin tẹ́ bá mọ̀ bí fídíò yìí ṣe lè dé ọ̀dọ̀ wọn, màá fẹ́ kẹ́ bá mi jẹ́ kí fídíò yìí kó kàn wọ́n lára. Ó ní àwọn tí mo fẹ́ jẹ́ kí wọ́n sọ, tí mo sì fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tàbí gbogbo ènìyàn jákèjádò kẹ́gbọ́n ohun tí mo fẹ́ sọ yìí, so kó tó di pé mo lọ síbẹ̀ yẹn, kí n kó tó di pé mo wọnú ibẹ̀ yẹn lọ, ohun tí mo kọ́kọ́ sọ, tí mo kọ́kọ́ mẹ́nu bà gbàrà ni pé Agbala Gabriel, Pastor Gabriel Adémọ́lá Amusan, ó bẹ̀ Muyideen, ó apologize, ó tọrọ àforíjì lọ́wọ́ Muyideen. Ṣẹ́rí, ẹ má jẹ́ ń parọ́ tàn yín. Tẹ́ bá fẹ́ mọ ẹni tí ó jẹ́ ọmọlúàbí, tẹ́ bá fẹ́ mọ ẹni tí ó bẹ̀rù Ọlọ́run, torí òtítọ́ tó wà ń bẹ̀ ni pé kò sí pé ènìyàn ṣe máa jẹ́ ọmọlúàbí tàbí bẹ̀rù Ọlọ́run, ó máa ní àwọn ibi tó jẹ́ pé òun náà máa kù sí, tó jẹ́ pé ó máa ṣàṣìṣe. We are not perfect, pé tán ènìyàn ni wá, ó máa níbi tó máa kù sí, tó máa ṣàṣìṣe. Ṣùgbọ́n ìgbésẹ̀ tí Agbala Gabriel gbé lórí ohun tó ṣẹlẹ̀ láàrin òun àti Muyideen, ìgbésẹ̀ tó gbé ó fi hàn pé lóòótọ́ àti lódodo Agbala Gabriel ó jẹ́ ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run, ó jẹ́ ọmọlúàbí, ó fi ìjọmọlúàbí ẹ̀ ó fi hàn, ó jẹ́ ẹni tí ó bẹ̀rù Ọlọ́run, ó fi hàn pé Agbala Gabriel bẹ̀rù Ọlọ́run, ó fi hàn pé bẹ̀rù Ọlọ́run. Tó bá jẹ́ pé ẹlòmíràn ní báyìí, pẹ̀lú ohun tí Ọlọ́run ti lò fún nínú ayé Muyideen àkọ́kọ́, pẹ̀lú àwọn connections tó ti ní, pẹ̀lú ipò tó wà, pẹ̀lú àwọn ìbùkún tí Ọlọ́run ti yọ̀ǹda fún, ó máa overlook ẹni, kò ní apologize. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ yẹn ó fi hàn pé wọ́n ní ìgbéraga, wọ́n bẹ̀rù Ọlọ́run, wọ́n ní ìgbéraga. Wọ́n máa wòye pé àwọn làwọn tó báyìí, kí ni Muyideen já mọ́, ṣàbáwọn làwọn sọ ọ́ di bó ṣe dà, ṣùgbọ́n òun ilé ìṣòkò ṣebí kò já mọ́ nǹkan kan, ṣebí ẹgbẹ́ títì lòun ti rí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Agbala Gabriel ó rẹ ara ẹ̀ sílẹ̀. Ẹ mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run sọ, ó ní bí ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé bí Ọlọ́run ti ga tó nínú ọlá ńlẹ̀, síbẹ̀ ó ń fi oore ọ̀fẹ́ fún àwọn onírẹ̀lẹ̀ ọkàn, àwọn tó ní ọkàn tó túbá, àwọn ẹni tó ní ọkàn ìrẹ̀lẹ̀, tí wọ́n ní ìrẹ̀rẹ̀ ni sílẹ̀. Ọlọ́run válù wọn lọ́pọ̀lọpọ̀, ó bọlá fún wọn. So Agbala Gabriel
bẹ̀ Muyideen ó apologize ṣe mọ̀ pé tàbá ń sọ wípé ènìyàn bẹ̀rù Ọlọ́run ènìyàn ní ìtẹríba ènìyàn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run kò túmọ̀ sí pé kò lè ṣàṣìṣe kò túmọ̀ sí pé ènìyàn lè hùwà tó kù díẹ̀ káàtó because ènìyàn ni wá so pé a máa níbi kùdìẹ̀kùdìẹ̀ bí táwa náà kù sí tá a kù sí so ìgbà míì dẹ̀rẹ̀ Yorùbá sọ pé tí a bá lé ewúrẹ́ tá a bá lé àgùntàn tá a bá lé kan ògiri ó máa yíjú padà so láti inú ìbínú wípé Muyideen ti ṣe tá a bá gbọ́ àlàyé Agbala Gabriel ẹ̀yìn tẹ́ bá lè sèse dáadáa nígbà tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n mú Muyideen wá bá Agbala Gabriel ní ọ́fíìsì nínú àwọn àlàyé tó ṣe ẹ rí i pé a ti mú bínú ìwà tí Muyideen wù pé ìwọ pẹ̀lú ọjọ́ orí ẹ̀ yìí pẹ̀lú ọjọ́ orí ẹ̀ pẹ̀lú bá ṣe ń dùn pé kó dáa fún ẹ tá à ń tiẹ̀ sójú ọ̀nà tó ń tirẹ̀ sínú igbó so ìbínú yẹn pé kó yẹ kó máa tún máa gbé ìgbé ayé báyìí tá a fẹ́ torí ẹ̀ ṣe tó sọ pé rárá kẹ má torí mi ṣe so ìbínú yẹn ìtara yẹn òun ni Agbala Gabriel fi na Muyideen kì í ṣe pé intentionally tàbí pé bóyá ó pilẹ̀ wù tàbí ó dùn mọ́ nínú pé kó máa na Muyideen rárá tẹ bá gbọ́ àlàyé tí Agbala Gabriel ṣe ń bẹ̀rẹ̀ kò dẹ̀ sẹ́ni tí ò lè bínú òun náà dẹ̀ ti realize àṣìṣe ẹ̀ ó bẹ̀bẹ̀ ó apologize pé kí Muyideen kó má bínú ipò nǹkan kábàámọ̀ ìwà tó ń wù yẹn eléyìí fi hàn yìí pé lóòótọ́ àti lódodo ìránṣẹ́ Ọlọ́run tòótọ́ ni Agbala Gabriel ó jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run yes ó jẹ́ ẹni tó bẹ̀rù Ọlọ́run ó ní ọkàn tó túbá ṣàṣẹ ènìyàn ló lè ṣe á sì máa claim òun náà máa claim àwọn kankan àwọn máa tọ́ka sí àwọn ibi tó ti jàre á máa mú àwọn àṣìṣe Muyideen jáde á máa mú ẹ rí i pé Agbala ọ̀pọ̀lọpọ̀ àlàyé ẹ̀ gan kì í ṣe pé òun gan ló ń fi ẹ̀sùn kan Muyideen tàbí tó mú àwọn àṣìṣe Muyideen jáde àwọn ènìyàn tí ó yí Agbala Gabriel ká ni wọ́n sọ pé Muyideen kò ń ṣe ọmọlúàbí kò ń ṣèyàn kò wù ọmọlúàbí ní ṣọ́ọ̀bù gbogbo kọ́sọ́mà ló ti bá jà tán ní ṣọ́ọ̀ṣì kò sẹ́ni tó fẹ́ bá ṣe látàrí àwọn ìwà jàgídíjàgan látàrí àwọn ìwà tó jẹ́ pé àwọn ìwà ìdọ̀tí ìbínú òdì àti àwọn ọ̀rọ̀ àlùfàǹsá tó ń sọ sáwọn kọ́sọ́mà àti àwọn mẹ́mbà nínú church so Muyideen gan ìwà àti ìṣe rẹ̀ kò kó ènìyàn mọ́ra ẹgbọ́n ohun tí Agbala Gabriel sọ pé nígbà tó fẹ́ ṣe wedding gan ó ṣẹ̀ṣẹ̀ ní Agbala Gabriel ṣẹ̀ṣẹ̀ ní láti máa bẹ àwọn chọ́ọ̀chì ní pé ẹ bá wo ti wá ẹ jẹ́ ká gbé lárugẹ ẹ jẹ́ ká wá síbi ayẹyẹ ìgbéyàwó ẹ̀ ká fi gbé lárugẹ tẹ̀bù ó ṣẹ̀ṣẹ̀ Agbala Gabriel ṣẹ̀ṣẹ̀ ń bẹ àwọn ènìyàn ó ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ ìtùnú fún wọn ni pé so tí Agbala Gabriel ní àwọn ènìyàn wò mọ́ Muyideen lára ní ti ìgbéyàwó ẹ̀ àtàwọn tó sọ̀pọ̀tì ẹ̀ ni àwọn tó jẹ́ pé wọ́n nọ́ra tí wọ́n náwó ni àwọn tó wà lórí ìjókòó ni àwọn èèyàn tẹ́ bá rí mọ́ Muyideen ọlá Agbala Gabriel ni Yorùbá sọ pé ọlá bàtà ló módò sàn ọlá bàbá ló mọ́mọ́ yan ọlá Agbala Gabriel ni so nítorí náà nǹkan ẹlòmíì lè máa sọ oríṣiríṣi nípa Agbala Gabriel pé kò yẹ kó nà án torí mò ń rí àwọn fídíò kan nígbà kò yẹ ká Agbala Gabriel nà án odidi baálé ilé odidi àgbàlagbà ó tilẹ̀ tún ju Agbala Gabriel lọ tó wá yẹ kó nà án Agbala Gabriel náà mọ̀ pé kò sẹ́ni tó lè ṣàṣẹ jẹ́ ká gbà pé àṣìṣe ni kò sẹ́ni tó lè ṣàṣìṣe òun náà dẹ̀ realize fault Yorùbá dẹ̀ sọ pé pẹ́ lọ́jọ́ bá ti mú ẹjọ́ ẹ̀ lẹ́bi kò ní pẹ́ lórí ìkúnlẹ̀ nítorí náà ẹ má jẹ́ ká máa gbé ọ̀rọ̀ yìí ká máa fà á káàkiri ká máa fà á kiri pé kò yẹ kó nà ṣó yẹ kó nà ni a ó jùlọ lọ́jọ́ orí odidi baálé ilé odidi ọkọ ìyàwó ẹ jẹ́ ká jáwọ́ nínú ọ̀tẹ̀
ẹ má jẹ́ ká ṣé ìyẹn ni ohun tí Agbala Gabriel ṣe ta lè máa po kìkì ta lè máa polongo káàkiri ẹ jẹ́ ká consider ẹ jẹ́ ká wo àwọn ohun tó Ọlọ́run ti lò fún àwọn ohun tó ti ipa tó ti kó nínú ayé àwọn ènìyàn ààrẹ àwọn iṣẹ́ rere yẹn bí kò ṣe àwọn ìbàjẹ́ àwọn ká máa ṣọ́ àṣìṣe àwọn ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ àwa ẹ̀dá láti kíni la máa mú gbọ́ la máa mú lọ́kùnkúndùn ká máa wá ìṣubú ohun tá lè fi ba ènìyàn jẹ́ ká máa ṣọ́ àwa tàdé ń sọ̀rọ̀ yìí náà kò sẹ́ni tí wọ́n máa gbóhùn àbí ẹ̀ tó nírùn àwa tàdé ń sọ̀rọ̀ yìí náà àwa náà níbi tá a kù sí a ní kùdìẹ̀kùdìẹ̀ tá a bá wà díwa ládùúgbò wípé kán bè lọ́wọ́ ẹnì kìíní tàbí méjì mẹ́ta nípa wa ládùúgbò wọn ò ní sọ dáadáa nípa wa náà wọn ò ní sọ nípa ìwọ tó dúró sẹ́yìn ẹnìkan tó ń wò pàkọ́ ẹ̀ wọ́n ti pẹ́ ẹnìkan náà wà lẹ́yìn ẹ̀ tó ń wò pàkọ́ ẹ̀ tó ń wo ìpàkọ́ tiẹ̀ náà ẹ jẹ́ ká wo dáadáa tí Agbala Gabriel ti ṣe ipa ńlá tó ti kó ipa ribibi tó ti kó nínú ayé Muyideen kò wá jẹ́ ibi tó ti wá ṣàṣìṣe ibi tó kù díẹ̀ káàtó ní pé ẹ̀yìn la máa wá mú gbọ́ la máa tọ́jú bí ọmọ la máa nurse la máa breastfeed bí ọmọ la máa sọ̀ lé lórí ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run níbẹ̀ yẹn ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ẹ jẹ́ ká bẹ́ẹ̀ má jẹ́ ká ṣe ohun tí Ọlọ́run máa fi bínú sí wa ẹ má jẹ́ ká máa wá ìbàjẹ́ tàbí ìṣubú ọmọ ẹnìkejì wa pàápàá jùlọ àwọn tí Ọlọ́run ń lò ní àwùjọ wa láti mú ẹkún kúrò lójú àwọn ènìyàn láti fi ẹ̀rín dípò ẹ̀ láti mú ìbànújẹ́ kúrò nínú ayé àwọn ènìyàn láti fi ayọ̀ dípò ẹ̀ láti mú òṣì kúrò nínú ayé àwọn ènìyàn láti fi ìbùkún dípò ẹ̀ láti fún àwọn ẹni tí ò rí oúnjẹ jẹ láti fún wọn lóúnjẹ jẹ àwọn tí ò rí lé láti fún wọn nílé àwọn tí ò níṣẹ́ láti fún wọn níṣẹ́ mélòó ní àwọn iṣẹ́ ribiribi tí Agbala Gabriel ti ṣe tí gbogbo wa náà tó dẹ̀ hàn sí gbogbo wa ọmọ tí wọ́n bí lànà gan mọ ẹni tó ń pè ní Agbala Gabriel nípa iṣẹ́ rere tó lọ́run lò fún káàkiri ayé tó ti touch so ẹ jẹ́ ká jáwọ́ nídìí ọ̀tẹ̀ tó ti wà láti láéláé tatúṣì ṣe kíni tatúṣì ń tẹpẹlẹ mọ́ tó ti wà láti ayé àwọn baba ńlá wa láti ìran láti 2000 kíni láti 4000 years back láti gba ayé Ádámù àti Éfà títí gbogbo àwọn ìrìn àjò Old Testament tó fi dé New Testament tàtúwọ́ Jésù Kristi wá sínú ayé Jésù Kristi ṣoore ó ṣoore Bíbélì sọ pé ẹni tá dẹ̀ mímọ́ àtàgbà lé lórí tó ń kiri ṣoore ó ṣoore fún ọmọdé àti àgbàlagbà kí ni wọ́n fi sọ fún ibi ni wọ́n fi sọ fún ó bọ́ àwọn tẹ́bi ń pa ibi ni wọ́n fi sọ fún ó jí òkú dìde ó lajú afọ́jú àìmọye aláìsàn tó wòsàn síbẹ̀ náà kàn má gbélébù ni wọ́n pariwo òun náà ló tún ṣe ṣẹlẹ̀ títí dòní lónìí gbogbo eré tí Agbala Gabriel ti ṣe ẹ ò rí yẹn mọ́ ṣùgbọ́n ibi tó ti na Muyideen òun lẹ́wà ń kàn lámà lẹ́ ń kàn níṣó lẹ́ ń kàn lóòlù lẹ́ ń pariwo lé lórí ẹ ń ṣe gẹ́gẹ́ bíi pé ẹ ti ń ṣọ́ àṣìṣe Agbala Gabriel ẹ ń wá ìṣubú ẹ kódà tó bá tí ìṣòro dé ọ̀dọ̀ yín tí ò bá tí ìṣòro kàn yín ẹ rántí pé ẹ̀dá bíi sí yín náà lọ́lọ́run ti lu Agbala Gabriel kún ló ti ṣòro fún lọ́nà kan tàbí òmíràn ó dẹ̀ lè gbà kan ẹ̀yin náà ó lè má jẹ́ directly but oore tó ń ṣe káàkiri yìí lọ́nà kan àti òmíràn ó lè padà kàn yín ó lè má jẹ́ lónìí ṣùgbọ́n lọ́la èmi tí mo ṣàn sọ̀rọ̀ yìí kì í ṣàyẹ pé bóyá Agbala Gabriel kì í ṣàyẹ pé bóyá ó ṣòro fún fámìlì mi tàbí ó ṣòro fún mi kò ṣàyẹ pé bóyá mo gbà kan lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n tá a bá rẹ́ni tó ń ṣe dáadáa láwùjọ ẹ jẹ́ ká polongo ẹ̀ ẹ jẹ́ ká ròyìn ẹ̀ ẹ má jẹ́ ká wá ìṣubú ẹ̀ kò sẹ́ni tó pé oníkàlùkù wa la ní weakness wa la ní ìlera wa la níbi tá a kù sí ẹ̀yin tí ẹ jẹ́ ń wá sórí ẹ̀yin tí ẹ wà ní àyíká Agbala Gabriel ẹ̀yin tí ẹ gbé ní àyíká Agbala Gabriel tí Agbala Gabriel tọ́lọ̀ ń lu Agbala Gabriel láti kọ́lé fún bàbá Súlè Súwébèbè evangelist ní Yakikotu Bánúsọ Mr and Mrs Adédoyin ẹ̀yin bẹ́ẹ̀ yẹn lọ Ìyábẹ̀jọ Máráyélé ẹ̀yin tẹ́ wà ní àyíká Agbala Gabriel ẹ̀yin tí ẹ wà láyìíká ẹ̀yin tí ẹ mọ àrísá ìgbé ayé Muyideen
ẹ̀yin tẹ́ ma àrísà ẹ̀yin tẹ́ lè sọ nípa Muyideen àti ohun tó lọ nípa Agbala Gabriel ẹ má dákẹ́ ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ síta. Àwọn Yorùbá sọ wípé nítorí ọ̀tẹ̀ ló jẹ́ kí n bá wọn ní ẹgbẹ̀rin ọ̀rẹ́ bí irinwó bá ń bú ni irinwó máa yin ni. Ẹ̀yin náà ẹ má dákẹ́ ẹ̀yin náà lè ní ipa kan tàbí méjì tẹ́ máa tàn mọ́lẹ̀ sí nínú ọ̀rọ̀ yìí. Ẹ̀yin náà ìgbé ayé Muyideen ìwà tó ń hù ẹ̀yin náà ó máa hàn sí yín. Ẹ̀yin náà ẹ testify sí ẹ má dákẹ́ níwà àkókò bí eléyìí ẹ má dákẹ́ ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ síta ẹ sọ̀rọ̀ síta ẹ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ wípé Muyideen ìwà báyìí ìgbé ayé báyìí ló ń gbé àwọn ìwà tó lè mú ènìyàn ṣìwàwù tàbí ṣinúbí ẹ sọ àwọn nǹkan kan tẹ́ bá mọ̀ nípa ẹ̀. Mi ò ní kẹ́ jáde kẹ́ parọ́ mọ́ but ẹ máa rí àrísá àwọn nǹkan kan tó ń lọ láàrin Muyideen àti Agbala Gabriel ẹ máa rí ìgbà yìí tí Muyideen náà ń gbé ẹ̀yin náà sọ nǹkan tẹ́yin náà mọ̀ ẹ má dákẹ́ oore tí Agbala Gabriel ṣe fún yín ẹ wo àwọn oore tí àwọn tọ́lọ̀ ti lu Agbala Gabriel fún nínú ayé yín ẹ̀yin náà ẹ má dákẹ́ gbogbo ẹ̀yin tó jẹ́ pé mi ò dárúkọ yín ṣùgbọ́n Agbala Gabriel ti ràn lọ́wọ́ tẹ wà láyìíká Agbala Gabriel tẹ́ ẹ mọ̀ nípa Muyideen ẹ̀yin náà ẹ sọ sáyé ẹ jẹ́ kí a gbọ́ Muyideen dáhùn sí ó sọ nínú ọ̀rọ̀ ẹ̀ nínú àlàyé ẹ̀ wípé Agbala Gabriel ń bá ìyàwó òun bá lò pọ̀ ó sọ gbogbo alágbọ́ nínú fídíò tó ṣe yẹn wípé ó ń bá ìyàwó òun ó bá lò pọ̀ ẹ gbọ́ gbogbo ẹ̀yin tó yí Agbala Gabriel ká ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ ẹ má dákẹ́ ẹ wo Agbala Gabriel mọ́ dóòbẹ ẹ dákẹ́ bẹ̀ sàn kankan Ọlọ́run tó pé ó ṣe kíni ó wà lẹ́yìn ẹ̀ Ọlọ́run mọ bó ṣe ń gba àwọn ènìyàn níjà but lẹ́nu ẹlẹ́rìí kan tàbí èkejì Bíbélì sọ pé a ó fìdí òdodo múlẹ̀ ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ síta gbogbo ìgbìyànjú Agbala Gabriel lórí Muyideen ìtara tó ń ṣe Agbala Gabriel pé kí wàhálà ohun tó lòun lòun fún lónú ayé múni kó má já sásán ó ṣé kò fẹ́ padà já sásán báyìí gbogbo effort Agbala Gabriel lórí Muyideen because nínú ọ̀rọ̀ ẹ̀ tó sọ nínú àlàyé tó sọ nígbà tó wà níwájú tó wọ́n lọ mú wá tí Alhaji Oríyọmí Hamzat tó lọ mú Muyideen wá tí wọ́n wà ní ọ́fíìsì Agbala Gabriel ó sọ pé bí oṣù bíi méjì lòun ti ta bàbá Ìjẹ̀bú sẹ́yìn ẹni tó sọ yẹn báwo lẹ ṣe fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹ̀ gbọ́ ohun tí Agbala Gabriel ń gbìyànjú láti ṣe pé kó má lè ní àǹfààní láti lọ sí ọ̀dọ̀ bàbá Ìjẹ̀bú lọ máa ta bàbá Ìjẹ̀bú mọ́ Agbala Gabriel ń gbìyànjú pé kó wà láyìíká òun ṣùgbọ́n àǹfààní tí ò rí yẹn tẹ́ bá wo fídíò yìí dáadáa tẹ́ bá wo fídíò yẹn dáadáa níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat tí ó ti dá sí ọ̀rọ̀ wọn ní ọ́fíìsì Agbala Gabriel tẹ́ bá kíyèsí dáadáa ẹ rí pé òmìnira tí Muyideen ń fáìtì fún òmìnira kó lè gbé ìgbé ayé tó bá wù ú ìgbé ayé tó ti ń gbé tẹ́lẹ̀ táyé ò nítumọ̀ ìgbé ayé tó ń gbé tẹ́lẹ̀ táyé tó wà lójú kan ìgbé ayé tó ń gbé tẹ́lẹ̀ tó dàbí wèrè tó nǹkan fẹnu ara ẹ̀ sọ lẹ́gbẹ̀ẹ́ títì ìgbé ayé yẹn ló fẹ́ padà sí ṣùgbọ́n ẹni tó bá wẹjú lẹ́rù ń bá ẹni ẹ̀mí tó dẹ̀ rí pé ìgbé ayé sílágbájá yìí ń gbé tó bá kọ̀ntínú pẹ̀lú ẹ̀ kò ní sí ògo kankan ògo ò lè farahàn ògo ò lè farahàn ó dàbí ẹni tó rí wúrà ni tó ṣe kíni tó lọ dà sódò tó lọ dà sódò bó ṣe máa rí nìyẹn so ìtara yẹn ló mú Agbala Gabriel pé lágbájá yìí ó dà máa dúró láyìíká mi má lọ sí ṣọ́ọ̀bù mọ́ gbogbo kọ́sọ́mà ló ti lóso ti bá kọ́sọ́mà jà má lọ sí ṣọ́ọ̀bù mọ́ ìwọ ìyàwó má lọ ṣọ́ọ̀bù ìwọ wà láyìíká mi tá a bá lọ sí program má tẹ̀lé wa jáde tá a bá lọ ṣiṣẹ́ ìránṣẹ́ má tẹ̀lé wa jáde láti àárọ̀ resume tó bá dalẹ̀ close ṣùgbọ́n nítorí pé tájẹ̀tì ẹ̀ láago 6 kó ti jáde kó jáde lọ bàbá Ìjẹ̀bú ló lọ ń ta aago 6 tó jáde lọ yẹn ṣẹ́rí bàbá Ìjẹ̀bú ní títa ó ní section by section ni wákàtí ni aago 6 sí aago 9 ó ní game tó máa ń play ní time yẹn tó máa close aago 9 sí aago 12 ó tún ní game tó ń play ní time yẹn tó máa close so ohun tó ẹyí èèyàn ẹ jẹ́ ká ronú jinlẹ̀ aago 6 tó ń jáde tíyàwó ẹ̀sọ́ yẹn tó ń jáde kó lé yẹn tó jẹ́ máa bọ̀ wá ní aago 9
tó yẹ máa pàdé ẹ̀ bẹ́ẹ̀ kọ́ tó máa retí ẹ̀ pé ó yẹ kó ti resume sọ́fíìsì táwọn Agbala Gabriel ti máa retí ẹ̀ pé kọ́jọ jáde lọ káyọ̀ máa pàdé ẹ̀ ní títì ó lọ aago mẹ́fà tí géèmù kan bá yẹsẹ̀ bẹ̀rẹ̀ ó lọ forecast ó lọ forecast sílẹ̀ ó lọ owó géèmù tó fẹ́ play nọ́mbà tó fẹ́ kówó lé lórí so àwọn ìrìn yẹn tí ò ráyè ìrìn mọ́ yẹn òun ló ní lára wàá ń gba ìhùn máa dìé lọ́wọ́ ikú ó ní wọ́n jẹ́ kóun lọ sáàtàn lọ́jẹ̀ wọ́n fẹ́ tú orí Muyideen ṣe Agbala Gabriel ń gbìyànjú Ọlọ́run lẹni tó ń tún ènìyàn ṣe ó kàn ń lo àwa àyànfẹ́ àwa ikọ̀ àtìríjú ẹni ó kàn ń lo àwa ènìyàn ni Ọlọ́run lọ́ba tó ń tún ènìyàn ṣe gbogbo ìgbìyànjú Agbala Gabriel ni pé kóun tún orí Muyideen ṣe but Muyideen kọ̀ tó sọ pé òun fẹ́ jẹ́ kórè òun gbà àtúnṣe ó sọ pé òun fẹ́ kórè òun gbà àtúnṣe ó lóun fẹ́ òmìnira ìwọ tó ò tí ì lè dá iye gbé ìgbé ayé tó ń gbé ìgbé ayé ọmọdé ẹni tó ì tí ì gbọ́n tó ì tí ì nìgbọ́n ẹ̀yin sọ pé Muyideen ṣèbí ó lọ́jọ́ lórí ṣé ọjọ́ lórí là ń sọ ni ẹ̀yin tẹ̀ sọ nípa ayé ìjà Agbala Gabriel ìbànújẹ́ lọ́jọ́ orí náà ohun tó bá gbé ayé ṣe òun gangan ló ṣe pàtàkì ẹ̀yin tẹ̀ sọ pé ọmọ ọgbọ̀n ọdún Agbala Gabriel Muyideen ti wọ 40 ọdún ó ti wọ 40 years ó ti wọ 42 years ṣó yẹ ká Agbala Gabriel máa nà ṣé ìbànújẹ́ lọ́jọ́ orí tó gbé sórí tó fi dà nǹkankan tọ́lọ́ fi lu ọmọ 30 years fún tó dẹ̀ tún ní àròjinlẹ̀ tó tún fẹ́ padà ajá tún fẹ́ padà sídìí èbí ẹ̀ ẹkún tí ìyàwó ń sun àwọn ẹni kan máa dáhùn nínú fídíò ẹ̀ ó ní agbójúlógún ní ìyàwó ẹṣọ tí ó rẹ pin ní igbá kan òun sunkún ṣé ẹ jẹ́ ń sọ nǹkan kan fún yín ẹkún tí ìyàwó yẹn ń sun ó yè ó mọ̀ yìí pé ibi tí Muyideen wà yẹn kò ní òmìnira láti gbé ìgbé ayé ẹ̀ṣẹ̀ ìgbé ayé tó wù ìgbé ayé jákujàku ìgbé ayé tó máa ń ru ogún ìgbé ayé tó máa ń pa ogún Muyideen ò ní àǹfààní láti gbé ìgbé ayé yẹn so ìgbé ayé tí Muyideen fẹ́ gbé tó fi ń béèrè fún òmìnira ìgbé ayé arúgún ló fẹ́ gbé bí ọmọ onínàkúnà nínú Bíbélì tó béèrè ogún lọ́wọ́ bàbá ẹ̀ ó gba ogún yẹn tán ó dẹ̀ jáde lọ ó lọ bà ogún yẹn jẹ́ ó wá di tálákà ó di olòṣì ìgbé ayé yẹn ni Muyideen fẹ́ gbé ẹkún tíyàwó sùn nìyẹn ó mọ̀ pé tó bá ní òmìnira tó jáde lọ bẹ́ẹ̀ yẹn ẹlòmíì ti ta nǹkan ní ẹ̀ ó fi play tẹ́tẹ́ ẹlòmíì ti ta ilé ó fi play tẹ́tẹ́ ẹlòmíì ti ta mọ́tò ó fi play tẹ́tẹ́ ní ìrètí pé ayò yìí ṣúọ̀ ayò yìí dájú máa jẹ tí wọ́n dẹ̀ jẹ so ìgbé ayé arúgún ni Muyideen fẹ́ gbé níbẹ̀ yẹn ìgbé ayé arúgún ló fẹ́ gbé níbẹ̀ yẹn ṣé ilé tó gba dọ́kúmẹ̀ntì ẹ̀ yìí sìn ta ló sọ wípé kò lè ta ilé yẹn kó fi ta tẹ́tẹ́ ẹkún tíyàwó sùn nìyí tó bá wà ní àkàtà ẹnìkan tó jẹ́ pé ó máa mójútó tó bá wà ní àkàtà ẹni tó jẹ́ pé bí oníbàáwí kò ní lè gbé ìgbé ayé arúgún á lè gbé ìgbé ayé ìmúṣẹ ìgbé ayé tọ́lọ̀ fẹ́ kó gbé kí ògo kó farahàn nínú ayé ẹ̀ so ẹ jẹ́ ká sinmi pé ọmọ ọdún mélòó l'Agbala Gabriel ìbànújẹ́ lọ́jọ́ orí ohun tó bá gbé láyé ṣe òun ló ṣe pàtàkì tó bá jọ ọmọdé tọ́lọ́run dẹ̀ ń lò ó tó jẹ́ pàtìríjú Ọlọ́run ó ti kó lọ́wọ́ ọmọdé ó ti kó lọ́wọ́ ẹ yẹ ká máa fi ọ̀wọ̀ Ọlọ́run ká máa fi wọ̀ ọ́ wípé lè kì í ṣọmọdé mọ́ ẹ̀mí Ọlọ́run gbé ní Ọlọ́run lọ́wọ́ Ọlọ́run wà lára ẹ̀ tó bá jọ ọmọdé lọ́nà bá gbé adé fún ẹ jẹ́ ká ṣe kábíyèsí fún ṣe jẹ́ ká fi ẹ̀gàn ṣíṣe sílẹ̀ ẹ jẹ́ ká fi ọ̀tẹ̀ dídì sílẹ̀ gbogbo ẹni tẹ́ bá kórìíra Agbala Gabriel ẹ má lu àǹfààní ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run tó bá ní àṣìṣe kan tó ṣe right àmọ́ yẹn ènìyàn ni wá ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ jẹ́ ká wo àwọn eré àwọn dáadáa tó ti ṣe kò sẹ́ni tó lè ṣe àṣìṣe Muyideen bẹ̀rù Ọlọ́run àwọn ọ̀rọ̀ tó sọ jáde ìwọ náà ní àwọn ibìkan tó yẹ kó ti wá bẹ Agbala Gabriel kó wá tọrọ àforíjì ìránṣẹ́ Ọlọ́run ni wo àwọn ipa tó ti kó nínú ayé ẹ kò yẹ kó wá jáde síta kó máa sọ wípé ó ń bá ìyàwó mi lò pọ̀ afẹ́jẹ́ má fi ayó tó ń fúnni lóko ìdí ọ̀pẹ ro ni àwọn ọ̀rọ̀ ìbanijẹ́ ìbanilórúkọjẹ́ ó yẹ kó bẹ̀rù Ọlọ́run tó bá hùwà tó kù díẹ̀ káàtó sí ẹ lónìí wọ́n tí àná ohun tí Ọlọ́run ti lò fún nínú ayé ẹ àǹfààní tí o rí opportunity tó níyẹn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n gbé ìgbé ayé tó yẹ jù ẹ lọ wọn ò rí opportunity yẹn wọn ò rí àǹfààní yẹn apple chance ló ní
golden chance àǹfààní tó wọ́ọ̀tì tó ṣiṣẹ́ fún àǹfààní tó wọ́ọ̀tì ẹ̀ tó tiẹ̀ ṣiṣẹ́ fún tó kàn ṣe lọ́kì ẹ̀ tó kàn ṣe alábàápàdé oríire yẹn just like that lọ́fẹ̀ẹ́ lófò àìmọye àwọn workers nínú church nínú Agbala Gabriel tó yẹ pé wọ́n rú àǹfààní yẹn jẹ tí wọ́n ṣe workers tó ń ṣiṣẹ́ lójú méjèèjì tí wọ́n bẹ̀rù Ọlọ́run tí wọ́n gbà wẹ̀ láàárọ̀ lọ́sàn-án àti lóru tí wọ́n ń sin Ọlọ́run tí wọ́n dúró ṣinṣin tí wọ́n nífẹsẹ̀ múlẹ̀ ìwọ àǹfààní tó tọ́ sí ẹ tó gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì rí gbà ìwọ wá rí àǹfààní yẹn gbà o ò dẹ̀ mọ orí Ọlọ́run o ò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o tún sì ń kẹ́gàn orí Ọlọ́run ìgbà ayé tó ń gbé fi hàn pé òun kẹ́gàn orí Ọlọ́run o ò ronú jinlẹ̀ o ò gba ayé ẹ lọ́wọ́ Sátánì ó yẹ kó yọ̀ǹda ayé ẹ fún Ọlọ́run ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o tún sì fààyè fún Sátánì nínú ayé ẹ. gbogbo alamọ̀ yìí pé Muyideen ò tí ì di àtúnbí kò tí ì ní ìkọlàyà kò tí ì onípadà àwọn ìwà àtijọ́ sì wà nínú ayé ẹ̀ so ìgbé ayé tó ń gbé yẹn ó ti fi hàn irú ìgbé ayé tí àwọn tó bá tí ì ní ìkọlàyà tó bá tí ì di àtúnbí irú ìgbé ayé tó máa ń gbé náà ni Muyideen ń gbé yìí tí wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run tí wọ́n ti kọ̀wá ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀ irú ìgbé ayé tí wọ́n máa ń gbé náà ni Muyideen ń gbé yìí àkíyèsí mo kàn fẹ́ pe Agbala Gabriel sí ohun tí mo fẹ́ sọ fún gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Ọlọ́run tí mo jẹ́ tóun náà sì jẹ́ ní pé wo àkókò yìí àkókò ìdánwò ni àkókò tó ní láti dúró gírí àkókò tó ní láti jókòó dáadáa Sátánì ló fẹ́ mì ọ́ ó fẹ́ mì iṣẹ́ ìránṣẹ́ rẹ sọ̀rọ̀ Bíbélì Jésù náà sọ ó ní nínú ayé ẹ ò rí ìpọ́njú ṣùgbọ́n ẹ tújú ká torí mo ti ṣẹ́gun ayé ara àwọn ìpọ́njú yẹn nìyẹn kì í ṣe pé bóyá tàìní rí jẹ tàìní rí mu àwọn ìpèníjà kan máa wá bí ìpọ́njú kò sí bí ojú òun ṣe funfun tó sọ́mọ̀ dúdú díẹ̀ máa wà níbẹ̀ kó lè má dùn lọ Agbala Gabriel fẹ́ kó mọ̀ yẹn dájú kó lè má dùn lọ àwọn ibì kan wà tí ìpèníjà máa ti dìde oníkálùkù ló ní mára tiẹ̀ àwọn ìkorò tó máa bá pàdé àwọn ìpèníjà tó máa lára ìpèníjà tó máa bá pàdé lára àwọn mára tiẹ̀ òun ni Muyideen jẹ́ lára àwọn ìṣòro tó máa dojúkọ iṣẹ́ ìránṣẹ́ òun ni Muyideen jẹ́ mo fẹ́ kó mọ̀ yẹn dájú so má jẹ́ kí eléyìí má jẹ́ kó mú ẹrẹ̀wẹ̀sì nínú iṣẹ́ tọ́lọ́run lò ẹ́ fún ní àwùjọ àwọn iṣẹ́ tọ́lọ́run gbé lé ẹ lọ́wọ́ nínú ìpè ẹ má jẹ́ kí eléyìí mú ọ má jẹ́ kó mú ẹrẹ̀wẹ̀sì Bíbélì sọ wípé bí wọ́n bá rẹ̀wẹ̀sì lọ́jọ́ ìpọ́njú agbára ẹ kò tó nǹkan kan má jẹ́ kí ọ̀rọ̀ Muyideen má jẹ́ kó mú ẹrẹ̀wẹ̀sì má bójú wẹ̀yìn máa tẹ̀síwájú nínú iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run tó gbélé ẹ lọ́wọ́ nínú ìpè tí Ọlọ́run pè ẹ́ máa tẹ̀síwájú má jẹ́ àkókò ìgan ni kò túbọ̀ mú iṣẹ́ ìránṣẹ́ yẹn lọ́kùnkúndùn má jẹ́ kó rẹ̀ má jẹ́ kó sún ọ àwọn ọmọ aráyé máa ń mú oore sún ní ṣe lóòótọ́ wọ́n máa fẹ́ bu omi ìrẹ̀wẹ̀sì sí iná akitiyan oore tí ènìyàn ṣe láti pa ṣùgbọ́n ìwọ ló ní gbà bí Ọlọ́run ṣe sọ fún Joshua pé ṣe gírí kó mọ́kànlé ìwọ náà lákòókò yìí láti ṣe gírí kó mọ́kànlé ìjì tó dìde yìí fúngbà díẹ̀ ni má gbà láàyè láti borí ẹ ìgbésẹ̀ tó bá gbé ní àkókò yìí ìhà tó bá kọ sí iṣẹ́ ìránṣẹ́ àti ìpè tí Ọlọ́run pè ọ́ sí ní àkókò yìí ló máa sọ bóyá ìjì yẹn ní agbára lórí ẹ̀ tàbí kò ní agbára ṣùgbọ́n bẹ́ẹ̀ kò mọ̀ pé Sátánì ló gbé ìjì yìí dìde bó ṣe gbé dìde sí Pọ́ọ̀lù nínú ọkọ̀ ìjì Herakuleo tó dìde sí Pọ́ọ̀lù nígbà tí wọ́n fi ẹ̀sùn kàn nínú ọkọ̀ ìjì tó so bí ìjì ṣe dìde sáwọn ọmọ ẹ̀yìn nígbà tí Jésù wà nínú ọkọ̀ pẹ̀lú wọn àkókò tiẹ̀ náà lélẹ̀ tí ìjì dìde àkókò ìjì tiẹ̀ náà lélẹ̀ ìjì tó dìde sí ẹ̀yìn kì í ṣe láti ṣe kíni kì í ṣe láti borí ẹ ṣùgbọ́n fún ògo Ọlọ́run ni mo fẹ́ kó mọ̀ yẹn dájú fún ògo Ọlọ́run ni mo fẹ́ kó mọ̀ yẹn dájú fún ògo Ọlọ́run ni mo fẹ́ kó mọ̀ yẹn dájú tẹ̀síwájú má wẹ̀yìn nínú ìpè nínú iṣẹ́ ìránṣẹ́ tí Ọlọ́run ṣe kíni tọ́lọ́run pè ọ́ sí má wẹ̀yìn tẹ̀síwájú yes tẹ̀síwájú o lè máa gbọ́ oríṣiríṣi wọ́n lè máa sọ oríṣiríṣi
etí ẹ̀ lè máa gbọ́ oríṣiríṣi, ó lè máa rí oríṣiríṣi, ṣùgbọ́n máa wẹ ìtẹ̀síwájú. má rí iṣẹ́ tí Ọlọ́run lò ẹ̀ fún nínú ayé Muyideen gẹ́gẹ́ bí àṣedànù. Rárá, ìwọ ti kópa tiẹ̀, ìwọ ti ṣe ohun tọ́lọ́run ní kó o ṣe nínú ayé Muyideen, ó dẹ̀ wá kó sí Muyideen lọ́wọ́. Ìwọ ti jẹ́ṣẹ́ tiẹ̀, ọ̀run ẹ ti mọ́, ó kù sí Muyideen lọ́wọ́. Ogún tí Ọlọ́run fún Muyideen, tó bá wù kó gbègbè ayé ọmọ náà kùnà kó bàjẹ́, ó kù sí lọ́wọ́. Bó bá dẹ̀ wù kó gbègbè ayé ẹni tí iyì ẹ̀ ṣí, kó lo ogún yẹn dára, ó kù sí lọ́wọ́. Kó mọ̀ pé opportunity yìí ìyàn ń rí, kó jẹ́ pé èèyàn ò dẹ̀ tún ní padà rí mọ́. Opportunity tó rí, kó mọ̀ pé ènìyàn máa ń rí kéèyàn bá dẹ̀ tún padà rí mọ́. Ìyẹn opportunity tó rí, opportunity tí Muyideen tó rí, kó mọ̀ nínú ọkàn yìí pé ènìyàn máa ń rí opportunity yìí tó dẹ̀ tún ní padà, tó tún ní padà rí opportunity yẹn mọ́. Kó mọ̀ yẹn dájú nínú ọkàn ẹ̀. Opportunity tó rí tó jẹ́ pé in fact owó ọ̀tí ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run ka ẹ̀yẹ, ó ní èmi yóò ṣàánú fún àwọn tèmi yóò ṣàánú fún. Ọlọ́run ka ẹ̀yẹ, ó dẹ̀ rí àánú yìí gbà. Àwa ẹ̀dá ènìyàn a kún fún àfibisú olóore, aláìmoore, a kún fún aláìmoore, àfibisú olóore, aláìlọ́pẹ́. Bíbélì pé wọ́n ní aláìlọ́pẹ́ nínú Bíbélì. Ojú Ọlọ́run kòrò sáwọn aláìlọ́pẹ́, àwọn aláìmoore. Gbogbo ẹ̀yin tẹ́ bá fọwọ́sowọ́pọ̀ tẹ́ ń gbógun ti ṣàránṣẹ́ Agbala Gabriel, tẹ́ wá lu opportunity pé yes, ògiri Agbala Gabriel ti lanu báyìí, alákàlàǹgbà wa kó wọbẹ̀, ẹ jẹ́ ká lọ ṣọ́ra, ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ló máa ń gbèjà àwọn ikọ̀ àtìríjú ẹ̀ o. Ó ní tèmi ni ẹ̀san, màá sọ ẹ̀san fáwọn agbéraga. Ẹ jẹ́ ká lọ bẹ̀rù Ọlọ́run, ká má forí kó iná ìbínú Ọlọ́run. Ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run. Gbogbo ẹ̀yin tí ẹ ń lo àkókò yìí pé ògiri Agbala Gabriel ti lanu, ó yẹ kí aláǹgbá wa wọbẹ̀. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run. Ohun tó ṣẹlẹ̀ yìí, ẹ má lò gẹ́gẹ́ bí àǹfààní láti tàbùkù Agbala Gabriel. Ẹ jẹ́ bẹ̀rù Ọlọ́run. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run nínú ayé Agbala Gabriel. Ẹ jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ló ń lò ó. Ẹ̀mí Ọlọ́run gbénú ẹ̀, ìránṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run dẹ̀ fi àwọn ikọ̀ àtìríjú ẹ̀ ṣeré. Ká má forí kó iná ìbínú Ọlọ́run. Ọlọ́run fi àwọn ìránṣẹ́ rẹ̀ ṣeré. Ẹ wo Mósè, ẹ wo pẹ̀lú Mírámù, pẹ̀lú Árónì. Ẹ wo ṣe mọ̀ pé Mírámù ó jẹgba lọ́wọ́ Ọlọ́run, ó jẹgba lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀yin náà má jẹgba lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ ká tètè tí ọwọ́ ọmọ wa bá aṣọ, ẹ jẹ́ ká ronúpìwàdà lórí ọ̀rọ̀ Agbala Gabriel. Gbogbo ẹ̀yin tí ẹ bá ń dìde ọ̀tẹ̀ tàbí láti ba iṣẹ́ ìránṣẹ́ jẹ́, iṣẹ́ tí Ọlọ́run, igi tí Ọlọ́run ti gbìn ní Agbala Gabriel, ẹ jẹ́ abomirin ni, ẹ má jẹ́ ká fà á tu, ẹ má jẹ́ ká fà á tu. Iṣẹ́ tó ní kálukú ń ṣe ń tọ̀ lẹ́yìn, oníkálukú dẹ̀ máa gba ìdájọ́ lórí iṣẹ́ tó bá ṣe, lórí ìwà tó bá wù. So ẹ jẹ́ kí a kọ́ bí wọ́n ṣe ń ṣe rere. Bẹ́ẹ̀ sọ pé kọ́ láti ṣe rere. Ẹ̀yin tẹ́ bá mọ rere ṣe, ẹ kọ́ bí wọ́n ṣe ń ṣe. Ó possible kéèyàn má mọ rere ṣe, ṣùgbọ́n èèyàn tún ní àǹfààní láti kọ́. Ẹ kọ́ bí wọ́n ṣe ń ṣe. Bíbélì sọ bẹ́ẹ̀, ó ní kọ́ láti ṣe rere. Tá bá lọ sínú Isaiah chapter 1 verse 17 yẹn, ó ní ẹ kọ́ láti ṣe rere. So ẹ kọ́ bí wọ́n ṣe ń ṣe rere. Ní àwùjọ wa tí gbogbo wa bá kọ́ bí wọ́n ṣe ń ṣe rere, àwùjọ wa máa dára ju báyìí lọ. Àní ṣe bó ò bá ọ pa, bí ò bá ọ bù lẹ́sẹ̀. Àní dúró nídúró pé kí tọ́mọ ẹnìkejì bàjẹ́, ṣùgbọ́n a máa wá bí ó ṣe máa da fún ọmọ ẹnìkejì wa ní gbogbo ìgbà, lóòrèkóòrè ni. Agbala Gabriel, mo fi àkókò yìí ní orúkọ Jésù, mo fi gbàdúrà fún ọ. Ìjì tó dìde ní àkókò yìí sí iṣẹ́ ìránṣẹ́ rẹ, sí ìpè rẹ, ní orúkọ Jésù, ìjì tó dìde ní àkókò yìí sí ọ, kí agbára Ọlọ́run ọ̀gá ògo ní orúkọ Jésù, kí ìjì yẹn kó tẹríba, kí ìjì yẹn kó dákẹ́jẹ́, kí ìjì yẹn kó tẹríba, kó dákẹ́jẹ́. Jésù bá ìjì wí fún àwọn ọmọ ẹ̀yìn nínú ọkọ̀, ìjì gbọ́, ó sì dákẹ́jẹ́. Ìjì tó dìde sí ọ nípasẹ̀ ohun tó ṣẹlẹ̀ láàrin àti Muyideen, lórúkọ Jésù Kristi tó dìde sí ìpè àti iṣẹ́ ìránṣẹ́ rẹ, ìjì yẹn kó dákẹ́jẹ́, kó tẹríba ní orúkọ Jésù Kristi. Mo sọ gẹ́gẹ́ bí ẹni pè, gẹ́gẹ́ bí ikọ̀ àtìríjú Ọlọ́run, lórúkọ Jésù Kristi. Ìpèníjà tó ní lọ́wọ́lọ́wọ́ báyìí, kí ẹ̀mí mímọ́ kó ràn ẹ́ lọ́wọ́, kó gbé ẹ borí ìpèníjà yẹn
ní orúkọ Jésù. Kí Ọlọ́run ẹ̀mí mímọ́ kó ràn ẹ́ lọ́wọ́, kó mú ọlọ́kàn le, kó fún ọ ní agbára láti dúró gírí ní àkókò yìí. Wàá borí ní orúkọ Jésù. Iṣẹ́ ìránṣẹ́ a máa tẹ̀síwájú ní orúkọ Jésù. Ò ní dèrò ẹ̀yìn, ìpín ò ní bàjẹ́ lórúkọ Jésù. Ní orúkọ Jésù Kristi, wàá máa lọ síwájú, wàá sì máa ní àṣeyọrí ní orúkọ Jésù. Gbogbo ẹ̀yin supporters Agbala Gabriel, mú kí yín, mo gbàdúrà lórúkọ Jésù, ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ Jésù Kristi kò ní gbé yín ṣubú. Lórúkọ Jésù Kristi ẹ ó tún máa lọ sókè sí i. Ọlọ́run yóò tún máa gbé yín ga, ẹ ó di nílá lórúkọ Jésù. Gbogbo àdáwọlé yá máa yọrí sí rere. Ìmúlọ́kànlé láti tún ṣe ju bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́lẹ̀ lọ fún Agbala Gabriel lórúkọ Jésù. Kọ́lọ́run kó fi fún yín, ẹ ní dèrò ẹ̀yìn. Mo wá gbàdúrà fún ọ Muyideen lórúkọ Jésù Kristi, kí ẹ̀mí Ọlọ́run kó wá ọ rí, àánú Ọlọ́run kó ṣìjì bù ọ́, ẹ̀mí ìrònúpìwàdà tó tọ́, ìyípadà ọkàn tó tọ́ kí Ọlọ́run kó fi fún ọ lórúkọ Jésù. Bíbélì sọ ó ní pé ọ̀nà kan wà tó dàbẹ́ ní kó dára ní lójú ènìyàn, ṣùgbọ́n òpin ẹ̀ ikú ni. Ọ̀nà tó dára lójú ẹ Muyideen yẹn, ṣùgbọ́n tó jẹ́ pé òpin ọ̀nà yẹn ikú ni, kí Ọlọ́run kó gbà ẹ́ kúrò lọ́wọ́ ọ̀nà yẹn, kí Ọlọ́run kó kó ẹyọ kó gbó àkúté tí Sátánì ti kẹ́ sílẹ̀ fún ọ lórúkọ Jésù kò ní mú ọ. Kí Ọlọ́run kó gbà ọ́ lẹ́nu pàkúté yẹn ò ní mú ọ lórúkọ Jésù. Ìparun tí Sátánì tó ń darí ọkàn rẹ sí lórúkọ Jésù, kí Ọlọ́run kó gbà ọ́ kúrò nínú ìparun yẹn, kí Ọlọ́run kó fún ọ ní ọkàn tuntun, ẹ̀mí ìrònúpìwàdà tòótọ́, ìyípadà tòótọ́, kí Ọlọ́run kó yọ̀ǹda ẹ̀ fún ọ. Ọ̀nà ìparun tó dojúkọ yẹn kó lọ́wọ́ kó yí ẹsẹ̀ padà kúrò ní ọ̀nà yẹn ní orúkọ Jésù. Kí Ọlọ́run ẹ̀mí mímọ́ kó ṣàwárí ẹ, kí ìyẹ́ kó ṣí, kó gba ìṣíníyè, kó mọ ìyàtọ̀ láàrin rere àti búburú, kó gba ìṣíníyè, kó mọ ohun tó tọ́ àti ohun tí ò tọ́, kó gba ìṣíníyè, kó fi ìwà ìparun sílẹ̀, kó wọnú ìgbàlà lọ, kó wọnú ìmọ́lẹ̀ lọ, láti sin lọ lórúkọ Jésù. Ogun tí Ọlọ́run gbà fún ọ tó ṣiṣẹ́, tí Sátánì fẹ́ parun mọ́ ẹ lọ́wọ́ lórúkọ Jésù Kristi, Ọlọ́run ò ní jẹ́ kó parun. Ọlọ́run máa jẹ́ kí ogun yìí, Ọlọ́run máa jẹ́ kó lò fún ògo òun Ọlọ́run alààyè. Ọlọ́run máa jẹ́ kó lò fún ìgbélékè ìjọba Ọlọ́run. Sátánì ò ní gbà lọ́wọ́ ẹ, kò ní gbà lọ́wọ́ ìgbéyàwó ẹ tí ìjì ti ń jà, tí Sátánì gún lọ́kọ̀ yìí lórúkọ Jésù. Kọ́lọ́run kó wo ìgbéyàwó ẹ, Kọ́lọ́run kó wò ó sàn, Kọ́lọ́run kó mú ìgbéyàwó ẹ padà bọ̀ sípò. Ìpinnu Sátánì lórí ẹ kó dasán, kó dòfo. Ẹ ṣé gbogbo ẹ̀yin tá a jọ wo fídíò yìí. Èmi ni Evangelist Daniel Taiwo Ọlọ́fiṣàwò aka Holy Jesus. Ẹ jọ̀wọ́ ẹ bá mi share fídíò yìí kó kan gbogbo àwọn tó yẹ kó kàn lára pátápátá. Ìyẹn bẹ́ẹ̀, bákan náà ẹ bá wa comment, ẹ sọ èrò ọkàn yín náà, ẹ sọ èrò ọkàn yín, kí ló wà lọ́kàn yín, ẹ̀yin náà ẹ sọ jáde. Ẹ̀dọ̀ ẹ̀yin bákan náà ẹ bá wa like, ẹ bá wa share. Ìgbà mo jẹ sọ ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ miss a lot. Ẹ subscribe sí Holy Jesus TV, ẹ dẹ̀ tẹ notification bell yẹn. Bó bá ṣe ń jáde àwọn tó bá ń lọ ní Agbala Gabriel, àwọn ìṣẹ̀lẹ̀ tó bá wà láyìíká wa, àwọn tuntun, a lè tètè máa bọ́ sójú ọwọ́ wa, a lè tètè mọ ohun tó ń lọ. Mo dẹ̀ kí ẹ̀mọ́fà púpọ̀ ìmọ̀ fi kí Alhaji Oríyọmí Hamzat fún ipa tí wọ́n kó lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé láàrin Muyideen àti Agbala Gabriel. Wọ́n fi hàn pé lóòótọ́ àti lódodo ènìyàn Ọlọ́run ni wọ́n ní ìbẹ̀rù Ọlọ́run, wọ́n jẹ́ ọmọlúàbí, wọ́n fi ènìyàn rere wọ́n fi hàn. Mo rí nínú ìwà wọn, nínú ọ̀rọ̀ wọn, nínú ìṣe wọn. Àgbáyé adalẹ́ lórúkọ Jésù, iṣẹ́ yóò ní bàjẹ́. Gbogbo ohun tí ẹ ti fi àárọ̀ yìí kó jọ kò ní bàjẹ́ lọ́jọ́ alẹ́. Ọlọ́run á wà pẹ̀lú yín, iṣẹ́ yẹn máa lọ sókè, iṣẹ́ yóò ní dojú lórúkọ Jésù. Kò jẹ́ bó ṣe jẹ́, a ó tún máa rí àtúntò ẹjọ́ mi. Ó dìgbà, àlàáfíà ní fún yín.